ìbàdàn olódùmarè ọba mi ò jìbìrì tí pọjọ kúdẹ olóòtú àjọbọ ọba awakọ̀ mọdànù kẹ̀kẹ́ tí kẹ̀kẹ́ ọba kẹ̀kẹ́ tí kẹ̀kẹ́ àfàìmọ̀nìkẹ́ni amọ̀nìkẹ́ni ọba tó lè gbáwájú ilé tó sì lè gbẹ̀yìn kùdé ọba tí kẹrù tiẹ̀ lọ́nà ọ̀tọ̀ àwa mọ̀ rídìí ànàpà kàbìkàbì ọpẹ́yẹmí adérẹ̀mí lórúkọ tèmi ẹjá jọmọ ìdẹmùkúdò ètò sẹ́yìn ò gbàgbé bó ṣe ń lọ ká máa rán ra wa létí pé ìlànà tí ìjọba àtàwọn elétò ìlera tí wọ́n filẹ̀ kò tí ì yí padà lórí kíni lórí àrùn coronavirus ìjẹ́jọ́ aníkòrò ní kó wa lọ gbogbo yín lẹ sàmì wìtìwìtì àmì lè kó wàá ràn ó a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ká sì tẹ̀lé ìlànà àti òfin tí wọ́n fi ilẹ̀ fún wa kí wàá ní ìlànà àti òfin ọwọ́ wa méjèèjì kó di fífọ̀ pẹ̀lú ọṣẹ àtomi tó mọ́ garaga tá a bá ti fọ̀ á tún fà ní ẹ̀kọ́ kan a rí i pé gbogbo kọ́lọ́fín àti ànàfọ̀ ọwọ́ wa tó fi mórí ìkànnà iná àfọ̀ tó mọ́ tótótó tí ò bá wá sómi ń tòsí tàbọ́sẹ̀ náà rí nǹkan ìpawọ́ gbàlódé tá a mọ̀ sí hand sanitizer